Ògo tẹ́rẹ́rẹ́ lórúkọ à ń pòkó. Èyí wọ̀nà lórúkọ à ń pòbò. Adíá fún ògo tẹ́rẹ́. Èyí tí ń gbógun tan èyí wọ̀nà. Iṣan ló kó. Ọ̀rá ló bò. Jàwàjáwá lẹ́pọ̀n. Ike ní dán. Ọ̀sán pọ́n gànrí 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 lórúkọ ìwọ oko. Òkùnkùn gbẹ́lẹ́dù 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 o. Lórúkọ ìwọ òbò. Aláǹta pírí pírí pírí. Lórúkọ idọ̀. Oko ní bòbò lálejò. Òròbò tí wọ́n ràn wọ́n. Àjẹ́ kì í gbójú kó jẹrun òbò. Ẹran ara mi dèwọ̀. Ẹran ara rẹ dèwọ̀. Ẹran ara rẹ dèwọ̀. Ẹran ara àwọn ọmọ rẹ dèwọ̀ fún àwọn ẹlẹ́yẹ. Irun òbò bọ́. Irun òbò bọ́. Ó bọ́ lọ́wọ́ onídìrí. Àtèmi àti gbogbo àwọn olólùfẹ́ mi àtàwọn ọmọ rẹ bọ́. Wọ́n bọ́ lọ́wọ́ aṣebi. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ sọ wípé oko yín ti rọ, oko yín ti rọ. Èmi ò lóko ọkùnrin kan rọ̀. Yàtọ̀ sí ẹ̀yin ọkùnrin tẹ́ pé nígbà tẹ́ bá ti ṣe oríṣiríṣi tó ko yín ò wá lè mọ́. Ẹ̀yin ọkùnrin tí ò bo ìyàwó yín tí ò lè oko ọkọ yín mọ́. Tẹ́ ẹ̀ bá fẹ́ káṣírí yín tú. Ẹ jẹ́ ya máa sanwó fún àwọn ìyàwó yín kán máa bá yín mu oko yín kẹ́ máa tún wọn ṣe dáadáa. Nítorí àti mú oko ọkùnrin tí oko ọkùnrin tí òbò ẹ̀ ò bá lè oko ẹ̀ mọ́, òbò ìyàwó ẹ̀ ò bá lè oko ẹ̀ mọ́, àti mú irú oko ọkùnrin yẹn láti gbé irú oko ọkùnrin yẹn sí ẹnu láti mú débi wípé ìyàwó á lè ràn ọ́ lọ́wọ́. Mo sọ pé káwọn ọkùnrin máa ràn yín lọ́wọ́. Ẹni tí oko ẹ̀ ò bá lè dáadáa, mímú oko máa ń jẹ́ kókó ọkùnrin lè tẹ́ bá fẹ́ dóyàwó yín. Bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn ọkùnrin míì tó jẹ́ wípé ká má sọ ni tí oko bóyàwó wọn ò bá ti lè oko wọn mọ́. Ẹ wò ẹ ya máa já káwọn ìyàwó yín máa bá yín mu oko yín dáadáa. Bẹ́ẹ̀ máa sanwó fún wọn torí kò easy. Kéèyàn tó mu oko ọkùnrin kó tó le kó tó di pé tó bá máa gbírú àwọn oko bẹ́ẹ̀ tẹ́ bá ti tí obìnrin bá ti gbé kúrò lẹ́nu báyìí á tún ti rọ̀ padà. Gbogbo párí máa dùn obìnrin ni láti mu irú oko yẹn kó tó le. Àwọn oko tí obìnrin yẹn ò bá ti lè oko wọn mọ́ tó dẹ̀ jẹ́ fẹ́ káṣírí tú. Irú àwọn oko yẹn máa ń ṣiṣẹ́ ń ta o. Tó bá fẹ́ dóbò míì níta o. Wọ́n láwọn ń wóbò tó táìtì ó máa ń ṣiṣẹ́ ń ta òbò ìyàwó wọn nìkan ni oko yẹn ò lè mọ́ o. Òbò ìyàwó wọn nìkan ni oko yẹn ò ní le sí. Bẹ́ẹ̀ òbò obìnrin míì ń ta oko máa le sí. So kí àṣírí ìwọ ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó bá ti find ara ẹ̀ nínú bẹ́ẹ̀ yẹn kó má bàa tú. Ó máa ṣe extra good. Ó máa fún ìyàwó ẹ̀ ní extra money because gbogbo párí máa ro obìnrin láti mú oko le ni. Irú àwọn oko yẹn tó bá ti mú báyìí tó bá tún le báyìí tó bá di pé kí wọ́n yọ díẹ̀ báyìí kó sáré fi sóbò á tún ti rọ̀ padà. Wọ́n á tún gbé sẹ́nu. Kó tó mú irú oko yẹn kó tó lè le. Á máa le, á máa rọ̀, á máa le, á máa even nínú ẹnu gan á máa rọ̀. Irú àwọn oko tó jẹ́ wípé wọ́n ti máa ń wá òbò kiri, òbò míì tó le níta. So kò easy. Tó bá ti fall ara rẹ̀, tó bá ti find ara rẹ̀ sínú situation yẹn, wàá máa kẹ́ obìnrin tó bá mú irú oko bá yẹn ni o. Torí pé kò easy láti jẹ́ kí obìnrin, I'm telling you, kò easy kó obìnrin tó assist ọkùnrin kó tó oko ẹ̀ tó le. Especially ọkùnrin tó ti ní ìdákọ́lẹ̀ àbí ọkùnrin tó jẹ́ wípé particular òbò yẹn kò lè oko ẹ̀ mọ́ tààrà. Tẹ́pọ̀ òbò ìta ló ń lè oko ẹ̀. Ìwọ ọkùnrin tó bá dẹ̀ ti find ara ẹ̀ nínú shoe yẹn, tó bá ti mú oko ẹ̀ lọ́wọ́, ara nǹkan tó fi lè máa ran ara ẹ̀ lọ́wọ́ ni pé máa rántí òbò tó ń dó ń ta. Ẹ má jẹ́ àtanra wa, ọkùnrin á dóbò ń ta. Àfi tó bá kọ̀ ti rí pé ó ti sú. Bóyá oko ẹ̀ bí oko ẹ̀ ò ṣiṣẹ́ dáadáa mọ́, bóyá ó láìsàn lára. Tóbìnrin ọkùnrin bá lówó tó yáyì tó sígbọ̀ rẹ̀ tó fine. Kéèyàn máa kò sọ́gbọ́n because bí ò bá ṣe sọ́kùnrin tó ò bá ṣe sọ́kùnrin sóbìnrin obìnrin á ṣe sí ẹ. Irú àwọn tó ń ṣe fíìmù tá a mọ̀ tá a lè dárúkọ yẹn. Bá máa fẹ́ yàwó kí yàwó wọn má lè ẹ̀rìn kó má lè ìyẹn ní kó má dóbò ń ta. Ẹ ò bọ́ ṣe sígbọnlẹ̀. Bí wọn ò bá gbọ́ obìnrin ṣóbìnrin ò ní pè wọ́n. Ṣé wọ́n kan gímọ́ ko wọn làbọ́n kọ orúkọ obìnrin kan a particular woman sára oko wọn. Ṣé wọ́n engrave orúkọ obìnrin kan sára oko wọn ni. So ìwọ ọkùnrin tó bá ti find ara ẹ nírú situation yẹn tó bá ti ń dóbò ìyàwó ẹnu lé torí pé kó ẹ ò lè tààrà máa rántí òbò tó ń dó ń ta. Wàá kọ̀ máa dó obìnrin yẹn nínú ilé ni bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ máa wà nínú òbò tó ń dó ń ta. Òbò tó ń dó ń ta ló máa fi assist oko inú ilé. Òbò tó ń dó ń ta ló máa assist òbò ìyàwó tó ń dó lọ́wọ́. So that àṣírí ẹ̀ ò ní tú lọ́dọ̀ ìyàwó. Ìbùkún ní fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Torí àti mú oko kókó tó le ní ọkùnrin tí ọkọ ẹ̀ bá ti wà níta tó ti ń dóbò míì níta
oko yẹn máa le á máa rọ̀ á máa le á máa rọ̀ ni gbogbo parí dẹ̀ máa dùn obìnrin gbogbo parí ló máa dùn wọ́n ó dàbí ìgbà tí ọkùnrin bá mu òbò náà ni gbogbo parí ló máa dùn obìnrin so ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ọkùnrin ọ̀nà méjì lẹ fi lè gbà help obìnrin tẹ́ bá tí wọ́n bá ti ń mu oko yín tẹ́ dẹ̀ rí pé oko yẹn ẹ̀yin náà oníkùn ló mọ̀ọ́kà tẹ́ mọ̀ pé òbò yẹn ò lé oko yín mọ́ ẹ máa ronú òbò tẹ́ ń dó ń ta inú ilé lẹ wà o ẹ fẹ́ dóbò inú ilé ṣùgbọ́n ọkàn yín òbò ìta ló wà tẹ́ ti dó bóyá tẹ́ dó ní a day before àbí tẹ́ dó nínú week yẹn so that á lè help oko yín kó máa le ẹ má jẹ́ ká tọra ọ̀rọ̀ yìí mo mọ̀ wípé ó máa bọ́ sọ́rí àpò ìbínú ẹlòmíì ṣùgbọ́n ẹ má jẹ́ ká tọra wa wọn ọkọrúkọ obìnrin kan sórí okú ọkùnrin kan o kò sí bẹ́ ṣe fẹ́ ṣe bòlú ọkùnrin míì tí ò ní rùngbẹ o àfi ọkùnrin tó bá jẹ́ wípé ó ti su fúnra rẹ̀ ó ti decide pé òun ò ní ṣe mọ́ but you cannot no matter how pretty you are you cannot stop a man from doing whatever a man wants to do just play your part but àánú àwọn obìnrin ló ń ṣe èmi tó bá ti fall lára tí ìwọ ọkùnrin tó bá ti bára ẹ nínú ṣú yìí máa fún obìnrin ẹ ní extra time extra money extra everything torí gbogbo parí máa dùn obìnrin tó bá mu okó yẹn irú àwọn okó tó máa ń rọ̀ tó máa ń le tó máa ń rọ̀ tó máa ń le yẹn wọ́n á gbẹjọ́gbẹjọ́ kò tiẹ̀ ní le mọ́ obìnrin lọ́wọ́ fi ọkàn ẹ sínú òbò ìta tó ń dó ń ta á lè ràn tinú ilé lọ́wọ́ then gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè wípé ṣómi òbò save láti mu wàláì tàlà omi òbò save láti mu àwọn iṣẹ́ tí omi òbò máa ń ṣe nítorí probiotics tó wà nínú omi òbò probiotics yẹn àwọn microorganisms ni tó máa ń provide benefit tó bá swallow ẹ̀ tí wo obìnrin bá probiotics and microorganisms ó wà nínú omi òbò wọ́n dẹ̀ máa ń provide probiotics yẹn ó wà nínú omi òbò wọ́n dẹ̀ máa ń provide benefit fún ọkùnrin tó bá swallow ẹ̀ tó bá mu omi òbò ó máa ń prevent coronary illness then àti àwọn certain cancer tó bá mu omi òbò ní àwọn hormones tí ó wà bí oxytocin dopamine endorphin ó wà nínú omi òbò àwọn ó dẹ̀ máa ń kí ni àwọn nǹkan tó tẹ́lẹ̀ máa ń ṣiṣẹ́ fún ó máa ń ṣiṣẹ́ fún pain ó máa ń jẹ́ kí èèyàn wà relax ó máa elevate àwọn kíní máa elevate mood so tó bá mu omi òbò ó máa ṣi àwọn there's tendency pé tó bá ní pain ó máa lọ ó máa ń ṣiṣẹ́ fún pain omi òbò máa ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní problem in digestion tó ní problem in digestion tí oúnjẹ ò kí ń digest dáadáa nínú ẹ̀ torí probiotics tó wà nínú ẹ̀ ó máa ń help láti adjust microorganism àti gastrointestinal system omi òbò máa ń help láti adjust gastrointestinal system èèyàn so ó máa ń ṣiṣẹ́ omi òbò ń ṣiṣẹ́ fún indigestion ẹni tó bá ní problem indigestion ó máa elevate mood ó máa ń help mental problem èèyàn mental and physical health èèyàn I'm telling you torí oxytocin àti endorphin àti dopamine tó wà nínú omi òbò ó máa help mental and physical health sí ìwọ ọkùnrin tó bá mú àmọ́ kò ṣe wípé ẹ̀ǹkan kó máa mu omi òbò lẹ́ẹ̀kan lóṣù ló máa fi rí gbogbo àwọn result yìí o ìwọ tó bá fẹ́ rí result gbogbo ìgbà tó bá ti súnmọ́ ìyàwó ẹ̀ báyìí ó láti make sure pé ó fa omi òbò ẹ̀ mu ó láti lá òbò ẹ̀ in fact bẹ́ẹ̀ bá fẹ́ dóra yín gan o lè máa ronú gbogbo àwọn benefit mo ló wà nínú èyí gan kó o make sure pé ó fa omi òbò ẹ̀ mu torí kó o tó lè ní àwọn benefit yìí tí mo sọ yìí pé ó máa ń ṣiṣẹ́ fún indigestion ó máa ń ṣiṣẹ́ fún certain cancer àbí coronary illness ó máa ń ṣiṣẹ́ fún indigestion ó máa ń elevate mood ó máa ń ṣiṣẹ́ fún mental and physical health ìyẹn àwọn omi òbò torí àwọn hormones tó wà nínú bí oxytocin bí dopamine bí endorphin bí àwọn probiotics tí omi òbò ní kó o tó lè mu omi òbò kó tó lè ṣe àṣẹ fún ẹ ó láti mú omi òbò bí bẹ́ni pé òun mark register ni o tó bá jẹun tó kó mu omi òbò lé bó o bá ti fẹ́ kó o tó jẹun ní láàárọ̀ kùtùkùtù kọ́kọ́ gbé ẹnu sí òbò ìyàwó ẹ̀ kó kọ́kọ́ mu omi òbò ẹ̀ bó dẹ̀ jóbò girlfriend ẹ̀ tó trust má lọ jẹ òbò ní papilloma o òbò tó bá ti trust tó bá ti jí láàárọ̀ gbẹnu sí kó mú ọ̀sán tó bá ráyè wálé láti ibi iṣẹ́ ṣáà make sure pé o sọ di
normal routine akọ̀tí sórí bẹ́ẹ̀ ni kó fẹ́ òbò sílẹ̀ kó mu omi òbò ni wọ́n fẹ́ mu láti get probiotics láti get oxytocin tó wà ní tó jẹ́ hormones tó omi òbò máa ń secrete láti fa àwọn omi òbò àwọn hormones yìí mú láti máa mu omi òbò yẹn regularly àárọ̀ ọ̀sán alẹ́ òru otherwise tó bá mú dáadáa o lè get gbogbo àwọn result tí mo sọ yẹn má tọ́ra yín o tó bá mú dáadáa kó make a routine kó make pé iṣẹ́ bẹ́ni tó káràmásìkì iṣẹ́ ni o lè get ẹ̀ so omi òbò kò ṣe yín níkà rere ló ń ṣe yín torí probiotics tó wà nú ẹ̀ torí àwọn hormones tí omi òbò secrete bí oxytocin bí dopamine bí endorphins wọ́n ló ń ṣiṣẹ́ fún coronary illness and certain cancer bí torí DHEA tó ní I'm telling you so ó láti make omi òbò regular routine láti máa mú dáadáa ìwọ tó bá tí máa mu omi òbò lọ́kọ́ bó ṣe mu omi òbò kò dẹ̀ ń ṣe pé kó mu omi òbò léni kó tún di 2 years time bó bá yẹ pé máa gbóyàwó ẹ̀ sínú bedroom mo máa wẹ̀ fún kó tó mu omi òbò ẹ̀ kó lọ kọ omi òbò ṣiṣẹ́ lára o bí àwọn omi tó wà nínú bí àwọn benefit wà nínú ẹpọ̀n nínú omi tó ń jáde lẹ́pọ̀n tó jẹ́ semen omi àwọn ó kọ́ pé benefit tó wà nínú semen ó pọ̀ ju tó wà nínú omi òbò lọ́bọ̀ omi òbò náà ó ń ṣiṣẹ́ lára but omi òbò kó tó mú kó tó ṣiṣẹ́ lára ẹ̀ wàá sọ di routine ni wàá fẹ́ mú tó bucket kan láàrin bí oṣù kan àbí láàrin bí ọ̀sẹ̀ méjì anyway ẹ̀yin olólùfẹ́ mi ẹ má ti gbàgbé à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí weekend ní next week ẹ pàdé mi live or bóyá orí YouTube ní weekend lágbára Ọlọ́run kó tó dìgbà náà gbogbo ẹ̀yin ọkùnrin tí oko yín ò ṣiṣẹ́ dára tẹ́pọ̀ obìnrin nílò láti máa bá yín mu oko kò easy láti mu oko tó bá ti ń rọ̀ o bọ́n bá ti ṣe ń bá yín mú ẹ máa fọkàn sóbò tẹ́ ń dóńtà á lè máa help àṣírí yóò ní tú lọ́wọ́ obìnrin nínú ilé yín then ẹ máa try láti máa tọ́jú àwọn ìyàwó tó mu oko tí ò ṣiṣẹ́ dáadáa kó tó le kó tó rọ̀ kó tó le kó tó rọ̀ kò easy gbogbo párí máa dùn obìnrin ni omi òbò náà ẹ make regular routine ló ń ṣiṣẹ́ dáadáa lára o kó tó dìgbà náà ire lójú owó rí o ó dàbọ̀ ẹ má gbàgbé alomọ látọwọ́ yemkem gbogbo yemkem àbí yemkem gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ìdákọ́lẹ̀ ní Nàìjíríà ẹ lọ kọ̀ sí àwọn yemkem international ní Nàìjíríà kẹ́ni látọ̀dọ̀ Yínká TNT kó tó dìgbà yẹn ire lójú owó rí ó dàbọ̀.